Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè. A dúpẹ́ tí ẹ pa wá mọ́, tí ẹ fi jẹ́ kí a wà nínú àwọn alààyè ọkàn lónìí. Ògo ni fún orúkọ yín. A dúpẹ́ ẹni ọjọ́rú, ire, ayọ̀, ìbùkún, àṣeyọrí, ìgbéga, àlùyọ yóò rú fún wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni tó bá gbé tí ọ̀tún wa wọlé kò ní gbà tòsí jáde. Yóò ṣọ̀kan ara àti ayé wa ní rere lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ 17 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé Ọlọ́run fẹ́ kí o sinmi. Ọlọ́run fẹ́ kí o sinmi. A ó mú àkọsórí wa nínú ìwé Mátíù orí 6 ẹsẹ̀ 21. Ìwé Máàkù orí 6 ẹsẹ̀ 21. Máàkù orí 6 ẹsẹ̀ 21. Ó sì wí fún wọn pé, ẹ wá ẹ̀yin tìkára yín sí ibi ijù ní apá kan, kí ẹ sì sinmi díẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wá tí wọ́n sì ń lọ, wọn kò sì tilẹ̀ rí ààyè tó bẹ́ẹ̀ tí wọn ìbá fi jẹun. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí 9 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 24. Númérì orí 9 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 24, tí ó kà báyìí pé, Olúwa sì sọ fún Mósè pé, èyí ni ti àwọn ọmọ Léfì láti ọdún 25 lọ jù bẹ́ẹ̀ lọ ni kí wọn kí ó máa wọlé lọ láti ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ, àti láti ẹni 50 ọdún ni kí wọn kí ó sì ṣíwọ́ iṣẹ́ ìsìn, kí wọn kí ó má sì ṣe sìn mọ́, bí kò ṣe pé kí wọn kí ó máa ṣe ìránṣẹ́ pẹ̀lú àwọn arákùnrin wọn nínú àjọ láti máa ṣe ìtọ́jú, kí wọn kí ó má sì ṣe iṣẹ́ ìsìn mọ́. Báyìí ni kí wọn kí ó sì sí àwọn báyìí ni kí ìwọ kí o ṣe sí àwọn ọmọ Léfì ní ti ìtọ́jú wọn. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú ọjọ́ 17. Ìsinmi ṣe pàtàkì sí Ọlọ́run. Ó sinmi ní ọjọ́ keje lẹ́yìn tí ó ti parí iṣẹ́ ìṣẹ̀dá. Ó bù sí fún ọjọ́ náà ní ọ̀nà àrà àti ní ọ̀nà ọ̀tọ̀. Ìwé Genesis orí 2 orí 1 dé 3. Ọlọ́run ń tẹ̀síwájú láti ṣe ètò oríṣiríṣi ìpele àsìkò ìsinmi fún ènìyàn. Nínú Exodus orí 45 ẹsẹ̀ 2, Ọlọ́run pàṣẹ ìsinmi ọ̀sọ̀ọ̀sẹ̀ tí à ń lò ní ọjọ́ keje nínú májẹ̀mú láíláí. Nínú Léfítíkù orí 25 ẹsẹ̀ 4 àti 5, Ọlọ́run tún yan ọdún 7 ní ìgbà ìsinmi. Nígbà tí a kò ní ro ilẹ̀, àwọn ènìyàn àti àwọn ẹranko náà yóò gba ìsinmi kúrò nínú iṣẹ́ àgbẹ̀. Àwọn ènìyàn àti àwọn ẹranko yóò gba ìsinmi kúrò nínú iṣẹ́ àgbẹ̀ wọn fún odidi ọdún. Ohun ìyàlẹ́nu ni o. Ìwé Exodus orí 29 ẹsẹ̀ 14 wípé, nítorí náà kí ẹ̀yin kí ó pa ọjọ́ ìsinmi mọ́, nítorí pé mímọ́ ni o. Ni yóò sì wí fún yín, ẹni tí ó bá bà á jẹ́, òun ni a ó pa ní tòótọ́, nítorí ẹni tí ó bá ṣe iṣẹ́kíṣẹ́ kan nínú rẹ̀, ọkàn náà ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Ìsinmi ṣe pàtàkì sí Ọlọ́run gan-an ni, débi pé ó fi ìjìyà tó wúwo lé e fún ẹni tí ó bá rú òfin. Ládùúrú gbogbo ìsinmi yìí, orílẹ̀-èdè Ísírẹ́lì tún tẹ̀síwájú láti máa ní ọrọ̀ ju alábàágbé wọn tí kò ní àṣà gbígba ìsinmi kankan. Èyí rí bẹ́ẹ̀ nítorí ọ̀rọ̀ Ọlọ́run nínú orin Dáfídì orí 137. Bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tí ń kọ́ ń ṣiṣẹ́ lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, olùṣọ́ ń jí lásán. Nítorí náà, iṣẹ́ ṣíṣe lójoojúmọ́ láìsí ìsinmi
kì yóò mú ọ di olówó tàbí ní àṣeyọrí jùlọ o. Ṣùgbọ́n Kristi fi pàtàkì ìsinmi hàn wá nínú ìwé Máàkù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n nígbà tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ wọn àkọ́kọ́ pé ẹ wá ẹ̀yin tìkálára yín sí ibi jù ní apá kan. Dáfídì fàpẹẹrẹ kún nínú Dáfídì fẹ́rẹ̀ kú nínú ogun nítorí ó kọ̀ láti sinmi. Àwọn ọmọ ogun rẹ̀ wá wípé, ìwọ kì yóò tún bá wa lọ jáde lọ sí ibi ìjà mọ́ o, kí ìwọ kí ó má ṣe pa iná Ísírẹ́lì o. Ìwé Sámúẹ́lì kejì orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkáàndógún títí di ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ọ̀pọ̀ ènìyàn, kódà àwọn ìránṣẹ́ Ọlọ́run, ń kú lọ nítorí ìpèníjà àìlera tó súyọ láti ibi wàhálà látàrí àìní ìsinmi tó péye. Ọ̀pọ̀ ènìyàn, kódà àwọn ìránṣẹ́ Ọlọ́run, wọ́n ń kú lọ nítorí ìpèníjà àìlera tó súyọ sí wọn láti ibi wàhálà látàrí àìní ìsinmi tó péye. Ará, ìsinmi jẹ́ ohun tí a pa láṣẹ láti òkè wá o. Ó ń tuni lára ni o. Ìsinmi ó ń tuni lára, ó sì ń mú èrè wá. Ìsinmi ń tuni lára, ìsinmi ń mú èrè wá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa ń rí dájú pé mo fi ìsinmi sínú àlàkalẹ̀ mi bí ó ti wù kí ó dí tó. Lóòótọ́, ìwọ yóò tún lè ṣe iṣẹ́ dáadáa lẹ́yìn tí o bá ti sinmi dáadáa. Olùfẹ́, bí Ọlọ́run ṣe fẹ́ kí o jáfáfá tó, bẹ́ẹ̀ náà ni ó fẹ́ kí o máa sinmi tó. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti máa ní ìsinmi tí ó tọ́ lẹ́yìn wàhálà mi ní orúkọ Jésù. Ọ̀rọ̀ ńlá leléyìí o, kí a máa sinmi, pé Ọlọ́run fẹ́ kí a sinmi. Nígbà tí Ọlọ́run dá ayé òun ọ̀run, ó sinmi ní ọjọ́ keje. Jésù Kristi pàápàá, ó pàṣẹ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí a máa sinmi, kí wọ́n sinmi. Ẹ̀yin bàbá wa nínú Olúwa, Ọlọ́run á ràn wá lọ́wọ́. À wá àkókò láti máa sinmi. Olúwabùkọ́lá aya kó ní ó ka ọ̀run sí títí èní, kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Nígbà tí a tún máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.